ṣe rí gbogbo ìyẹn kò yí àwọn èèyàn ni pé òṣèlú ló fẹ́ lò ń bẹ̀ yẹn kò yí ọ̀pọ̀ èèyàn o tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ fún ní full support bọ́ọ̀ ṣe sọ pé òun gbé wọn lọ sí ilé ẹjọ́ yẹn ṣé ta ló fẹ́ pàṣẹ fádájọ́ kó dájọ́ náà nígbà tí Tinubu wọlé ṣé adájọ́ kọ́ ló dáa tó sọ pé wọlé ọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ kóòtù tẹ́wọ̀n bá dẹ̀ ti mọ̀ ẹ mọ̀ pé Wàsíù fúnra rẹ̀ ó sọ fúnra rẹ̀ wípé ó ní kò sí nǹkan táwọn lè gbà tì ó ní kò sí nǹkan táwọn lè gbà tì lọ́wọ́ ìjọba fáwọn làwọn níjọba that's number one òun àtẹ̀tẹ̀lá kéèsì pọ́ìntì yẹn ó ní kò sí nǹkan táwọn lè gbà tì nígbà tí sẹ́rí ẹbí ẹ̀jú náà ṣerú ẹ̀ ń jọba nígbà tí ìyá ẹ̀ kú odidi head of state odidi president Nàìjíríà ẹ wo bó ṣe ń bá sọ̀rọ̀ tó tún lówó fún kò sẹ́ni tí ò go against ẹ̀ ìgbéraga pọ̀ jù tí wọ́n gbogbo ẹ̀ wọ́n ń gbé alẹ́kọ̀tù yẹn jókà ni ṣùgbọ́n àwọn Ìjẹ̀bú ti dúró kò ní bí lọ àwọn lọ́ọ̀yà ti jáde owó tó ọdún náà tó ń bu ẹ̀dá àwọn tó lówó ju dáadáa wọ́n wà sá. àwọn lọ́ọ̀yà láti Ìjẹ̀bú. láti Ìjẹ̀bú ti dìde ìlú wọn fẹ́ dáná sunlé ẹ̀ ń jẹta. kí lọ́nà tún dé. nígbà tí wọ́n sọ pé nísìnyí wọ́n ti gbé lọ sí ọ̀dọ̀ pé Wàsíù ló máa jọba òun gbọ́ sá lọ dànù ni. torí àwọn ṣe fẹ́ dáná sunlé ẹ̀. wọ́n fẹ́ dáná sunlé ẹ̀ o. àwọn wo náà fẹ́ dáná sunlé ẹ̀. wọ́n ti da epo yí bẹ̀ ká ẹbìrì láwọn ọmọ Ìjẹ̀bú Òde mo wà. tẹ̀tí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni. ṣé lórí àjọba náà ni wọ́n fẹ́ dáná sórí ẹ̀. ṣé tipátipá ni gbogbo àṣírí bó ṣe lọ bá kinní láti di kinní bó ṣe bí federal government ṣe ràn lọ́wọ́ gbogbo ẹ̀ láti jẹ olórí ọmọọba tó ti yẹn sìn gbogbo àṣírí yẹn ti tú náà. tí àwọn àṣírí yẹn tú lépelépe ó kò fẹ́ jọba o lè sọ pé ẹ̀gbọ́n mi rè o lè lábúrò mi rè o lè lájọṣe mi rè kí ni nǹkan tó ṣe nídìílé ọba tó bá pẹ́ mọ́ ọba. tọba fi tọ́ sí ẹ. sọ kí kò sí ẹ̀tọ́ sí. ẹni kí ni nǹkan tó ṣe nídìílé ọba tí ọba fi wá tọ́ sí. ló fi wá tọ́ sí. Yorùbá ní ká tó fi yàn joyè láàrin ìlú. ó láti jẹ́ ọ̀gidi iṣẹ́ tó ń yọ̀bọ kiri àwọn èèyàn òjò lójú. tó bó bá ti fẹ́ ìyàwó kan ẹrù tó bá kó dọ́dọ̀ ìyàwó yẹn àti kínní àtòyún àtọmọ máa fi ilẹ̀ ìlú lọ́n tiẹ̀ nìyẹn tó ń didi tó ń interview ẹ̀ tó dìdí sọ̀jáde lẹ́nu ara ṣé yẹn ló máa jọba lù. ẹni tí ò lè control Fújì Òṣùpá ló ń control Fújì báyìí lẹ́yìn bàbá Kébé Kwara. ẹ wo iyì táwọn ọmọ yẹn gbà níbi 15 years Barrister gbogbo àwọn àjúgbà everybody ló wà ń bẹ̀ bàbá Kébé wà ń bẹ̀ àwọn Òṣùpá adẹ́máwó àwọn máa ṣe o. ó gba àwọn atawẹ́wẹ́. ẹni kò sí ń bẹ̀. kò sí ń bẹ̀. 15 years Barrister. 15 years Barrister. ó dà bóyá ń tààrọ̀ pé bóyá ọ̀rọ̀ oyè ọba kò ṣe ọba tó ń bá káàkiri ni òjò ráàyè débi. ọ̀rọ̀ ọba wo ló ń bá káàkiri ó ti mọ̀ pé máa fi ń ṣe yẹ̀yẹ́ ni àwọn Òṣùpá ẹ máa rí kéṣẹ̀ tó máa jáde ẹ máa rí nǹkan táwọn onífújì máa fojú ẹ̀ kàn tí ó tipátipá náà fi ń joyè Ọọ̀ni sọ wípé òun ò fi jẹ Máyégún ó lọ bá Aláàfin bí ẹni sùúrù bí ó ṣe ń kí Síkírù Adétọ̀nà nígbà tí bàbá wà kí ló tí bàbá ò fi joyè lẹ́gbẹ́ bàtí bàbá darúgbó tí bàbá ti dàgbà náà ẹ̀sọ́ fún wọn fi joyè bó ṣe ń kí tó ṣé bàbá láyé tiẹ̀ ni àbí wọn mọ orí ọmọ tó jẹ́ so bí ìyẹn ṣe jẹ́ nìyẹn gbogbo yẹn jókòó àwọn Ìjẹ̀bú ti dìde àwọn lọ́ọ̀yà ti dìde tó di èsì ní ìsìn lẹ́tẹ̀ẹ́sì tí wọ́n ń gbọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni pé àwọn ìdílé tí ó yẹ kí wọ́n jẹ ọba yé pé àsìkò tí wọ́n fún wọn ní 14 days ni wọ́n fún wọn ó yẹ kí wọ́n ti fi ọmọ oyè lẹ̀ pé tí wọ́n bá ti fi ọmọ oyè lẹ̀ ìdílé tó tún sún kàn ló máa fi ọmọ oyè lẹ̀ wọ́n ní ìdílé tó tún sún kàn báyìí yẹn ti pọ̀ jẹ́ àwọn yẹn náà ti ń sọ yí pé wọ́n ti ń challenge gọ́ọ̀mẹ̀ntì pé àwọn lọ́ba kan báyìí ẹ gbọ́ báwo nìyẹn tún ṣe rí. ṣé gbogbo yẹn jókà níṣẹ́ ṣùgbọ́n ni wọ́n sọ tí wọ́n fẹ́ sun ilé ẹ̀ ibùn tó bá kọ́ ilé fìdítọ̀ tẹ̀mọ́lẹ̀ kò lè kọ́ Wàsíù
àwọn tó lọ́lá jùlọ àwọn tó kàwé jùlọ ṣé táùtù ló máa jọba Ìjẹ̀bú? ní táùtù lè jọba Ìjẹ̀bú yàtọ̀. ẹ mọ̀ ní àwọn tó wà ní Ìjẹ̀bú ni àwọn Ọ̀ṣínbàjò, Awólọ́wọ̀, àwọn ọlọ́pàá pípé, àwọn Wọlé Ṣóyínká, àwọn Kúkú, àwọn Ṣùbọ́mi Balógun. ẹ̀rí bọn kọ́ máa gbébọn kiri, ẹ̀rí kọ́ máa nẹ̀gbẹ́sì èèyàn, ẹ̀rí kọ́ máa lálé àwọn èèyàn Ọlọ́run wọ́n ganu sí èlò ló fẹ́ fún wọn. ẹ̀rọ wíwọ̀ ẹ̀kúsá nílò Òṣùpá ṣe ń ná owó tó ń ra yìí lọ tó ń kọ́ àwọn onífújì jọ. ẹ̀rọ ní ìyẹn máa jọba yóò jẹ́ débẹ̀jẹ́ lókìtì kì í ṣe Ìjẹ̀bú tíá. kì í ṣe Ìjẹ̀bú tí. láyé kò lè ṣẹlẹ̀ ẹ̀kọ́ déètì ní ilẹ̀ kò lè ṣẹlẹ̀. ẹ jẹ́ ká wá gbọ́ tó bá tiẹ̀ wá jẹ́ pé wá ṣẹlẹ̀ gan gẹ́gẹ́ bí n tẹ́ ti kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ yìí pé ó ní kò sí tí òun fẹ́ gbà lọ́wọ́ ìjọba tí ọwọ́ òun ò tó. ẹni yẹn ló wá fà á tí ó fi lọ ilé ẹjọ́ wípé ṣe bá dájọ́ ló máa dájọ́. tí wọ́n bá wá fà lọ fà bọ̀ tó bá jẹ́ pé òun gangan ládájọ́ wá sọ yìí pé òun ni ọba mú, kí ni ó ṣẹlẹ̀ níjẹ̀bú? ogun abẹ́lẹ̀ ni kò lè jẹ́ níṣẹ́. Ìjẹ̀bú ò tolerate nonsense fẹ́. ìjọba la máa ń sọ. ogun abẹ́lẹ̀ ni òun gbọ́ máa sá lọ ni. a ní òun gbọ́ máa sá wọn kú wá níwádìí. ṣé òótọ́ máa fi tipátipá fi ìyànjọba lù ṣé ìlú náà máa lọ gbọ́ táwọn ìlú òde fẹ́. yóò bá ní gbogbo wa náà kò lè sọ pé tipátipá òun fẹ́ jọba ẹ ti gbọ́rú ẹ̀rí kí ẹ sọ pé tipátipá òun fẹ́ jọba. tí ìbàjẹ́ ìwà ìgbéraga òòdù ẹ̀mí wà òòdù ní nǹkan kan ẹni tí ò lè kọ̀ǹtú obìnrin nínú yàrá ló máa jọba ìlú. àwa jẹ́ ọba akílẹ̀ Ìjẹ̀bú kò pọ́síbù. gbogbo àwọn tó ń tàn kọ́ lọ ilé-ẹjọ́ wọ́n ti ní gbogbo wọn lọ ilé-ẹjọ́ wọ́n fẹ́ lu jókà ni àwọn ti Ìjẹ̀bú bọ́ ti dúró dè àwọn lọ́ọ̀yà wà. ẹ kàn rí pé ọdún mẹ́wàá àwọn ìjọba instead of tó máa fi jọba. ọdún mẹ́wàá. ẹ rí i pé kọ́rẹ́ tí mo sọ fún yín tóun máa fi jọba wọn níjọba ni ọkọ̀ máa pàrọ̀ ní ọba ni. ó ṣẹlẹ̀ ní Kẹ́nẹ́ náà. torí ti ẹnìkan ló máa. bẹ́ẹ̀ni adó ṣẹlẹ̀ ní Kẹ́nẹ́ nígbà tí àwọn Ṣófọlá bá mú ọba lẹ̀ àwọn fámìlì Awólọ́wọ̀ náà mú ọba lẹ̀ more than 20 years wọn jọba. tó tí ẹ̀rọ alágbára bá ti wà pé agbára ìjọba ó lóye years wọ́n fi ti mọ́ṣáláṣí Ìkẹ́nẹ́ Abíọ́lá ṣètì nígbà yẹ wọ́n ṣì tì. Ìjẹ̀bú ìtọ́ lọ́dún sí nọ́ńsẹ̀nsì kò ráyè òṣì. lórí ipò ọba yìí náà. a ní kò lè jọba. a jẹ́ pé tí wọ́n bá wá torí ẹnìkan tí ipò ọba fi wá ń sún tó fi sún kan ọdún mẹ́wàá a jẹ́ pé Yorùbá tó ní ọmọ nílùú ìfẹ́ ó tú a jẹ́ pé kì í ṣọmọ onílùú nìyẹn. a ní kì í yẹsọ ìwọ ṣọmọ onílùú ṣé Ìjẹ̀bú ṣe ló ń ṣe é ṣe yẹn. wá ń tú lójú ìwọ nìkan pé ó fẹ́ jọba torí tiẹ̀ náà fi wá postpone oyè ọba títí ọdún mẹ́wàá ogún ọdún a jẹ́ pé èso ọmọ onílùú ni. ọmọ onílùú ìwà tó ń wù bọ́ ṣé ó fi hàn pọ́mọ onílùú. ṣé ìwà tó ń wù ṣé ó fi hàn pọ́mọ onílùú ni. ẹ wo àwọn onífújì tó wà lógùn state náà. ẹ wo especially níjẹ̀bú. ṣe bá dé aráàlú àdá yìí wà mọ́ Ìjẹ̀bú ni. east from Ìkẹ́nẹ́. jábàjàgbà tó ń ṣe kiri ẹ̀yìn rí pẹ̀lú àyùbá. wọ́n fún full respect. gbogbo wọn dẹ̀ náà support Òṣùpá tó ń pè ní kábíyèsí. ẹgbẹ́ tó fi ń tọ̀ mọ́tò Òṣùpá yẹn tí sáyúbà máa kì í eléyìí máa kì í tó máa kí Òṣùpá yẹn òun náà fi ń bá wì náà. ìyẹn wá máa jọba àlù ẹ gbàgbé nípa ẹ̀ òjọba ọba fújì ló jẹ Barrister tó dá fújì sílẹ̀ ó tún fòyìn Òṣùpá ṣe olórí ẹ̀ ó ti jẹ ọba orin ju ọba fújì lọ ẹ̀ka ni fújì jẹ́. tó bó ṣe jẹ́ nìyẹn Ìjẹ̀bú ò lè tolerate nonsense ẹ gbà bẹ́ẹ̀. Ìjẹ̀bú tolerate nonsense. láyé season film ni ẹ lè wó tán ó ṣe rí Ìjẹ̀bú ọlọ́pọlọ pípé wà ń Jẹ̀bú olówó tó jùlọ láàrin àwọn tó ń jọba wọn kì í ṣe 80% wọ́n lè máa dákẹ́. òun ló ṣe kí ni. àwọn tó ní owó ju Wàsíù ní àwọn tó ń ju ọba yẹn bẹ́ẹ̀ni wọn kì í ṣe 80% yẹn. náà tó fẹ́ mọ̀ pé òun ló kàn ń gbéra gbà. àwọn tó fẹ́ jẹ Àwùjalẹ̀. ní àwọn tó fẹ́ jẹ Àwùjalẹ̀ àwọn tí wọ́n ní owó jùlọ. kò lówó tó wọn. owó kìíní ṣó kàwé ni. àwọn ọ̀jọ̀gbọ́n wà ń Jẹ̀bú. òyìnbó wo ló ń sọ ẹgbẹ́ yìí tó sọ láti. kí ló sọ. àmì òtí ẹ̀rọ tí mo sọ òyìnbó yẹn. ó tàbọn.
wọ́n tàwọn tàbọ̀ ni ìjọba ìjọba jẹ. èèyàn á máa gbàgbé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ìgbàgbé kí ni òyìnbó gáràjì. ó gbàgbé tó bá di àwùjá rẹ̀ gbogbo ààfin ọba náà ti mọ ọmú gbó. òyìnbó sápá lórí ni ẹ fi yẹn lẹ. wọ́n gbà ti sápá lórí. wọ́n gbé lọ́ngbà yẹn ni. wọ́n gbé lọ náà ni wọ́n bẹ. Ìjẹ̀bú ẹ̀ ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ wá yarí tán tẹ́ bá dé wá sọ pé tẹ́ bá ní ẹ fẹ́ sunlé Wàsíù tẹ́ wá lọ dáná sunlé ṣèjọba ò ní kó yín. kí ni ìjọba fẹ́ sí ẹni mélòó ní ìjọba fẹ́ kó. ẹni mélòó ní ìjọba fẹ́ kó. CCTV wà ń bẹ yóò ti capture yín yóò dájú yín mọ̀. ẹgbẹ́ àánú ọ̀fẹ́ ìnáwó abẹ́ alóhùnmájẹ́kárí ogun abẹ́ ìmọ̀ nǹkan tó ń pè lórí. ṣé torí ẹnìkan wá dàlú ẹnìkan á dàlú over 100 days ni wọ́n ti ń ṣọ̀rẹ́ lọ́ba yẹn lọ́ba kò yọjú ó wá di 5 minutes oṣù àpòwé òṣì jáde òun ò ṣe fún rẹ̀ lọ́sibò ráwọn ọmọọṣẹ́ ẹgbẹ́ síbi ìdáni tó bá ṣe kìíní ni. ó lè má ráyè àti lọ jẹ́ pé commitment pọ̀ ó lè má ráyè àti lọ abẹ́ mọ́. ó fẹ́ lọ rí bàbá ó fẹ́ lọ rí àwọn èèyàn gbọ́ ó fẹ́ lọ rí Tinubu ó fẹ́ lọ rí ìkọlá fẹ́ Tinubu aláwẹ̀ olóyè fẹ́ jámọ̀ mọ́ pléènì ṣé ẹni tó jámọ̀ mọ́ pléènì ṣó lórúkọ gidi nílùú. Tinubu aláwẹ̀ ló fi pé kí ni ló fi jẹ́ jámọ̀ mọ́ pléènì. ìrònú yẹn ni òfin tó ṣe fẹ́ fún ni tó fi jẹ́ jámọ̀ mọ́ pléènì lẹ́nu. kí ni Tinubu aláwẹ̀ fún. a ní ìyẹn ti sọ pé kó jókòó ẹ jẹ́ lórí ọ̀rọ̀ lọ́balọ́ba òun dẹ̀ ṣe stáǹdì pé kò sí nǹkan táwọn lè gbà tì lọ́wọ́ ìjọba. Tinubu tó ń pè lẹ́yìn tó ń sọ pé kí ni kò ṣe ní Barrister ní Tinubu ọkọ̀ ń pè. ẹ mọye kéde tí Barrister ṣe fún Tinubu ni. èyí tó Tinubu jẹ president gan Barrister ti kọrin tó ti predict pé president lọ́la. ó dẹ̀ rápọ́lá ó dẹ̀ bàbá dẹ̀ tún wò. ìgbà tó ń jẹ ọba Èkó tó ń jẹ ọba Èkó ṣèbí Barrister lọ ẹ̀kọ́ ṣe wọ́n tẹ̀ pé Wàsíù Barrister nígbà tó máa ṣe rẹ́kọ̀dù ó tún wá kì í tó ta lé ọjọ́ yẹn kí n Wàsíù Àyìndé bàbá dẹ̀ mọ́bí tó máa ti fún lẹ́gbàá kóhun tó kú. so bí yẹn ṣe jẹ́ nìyẹn kò wọ́ ọ̀tí ẹ̀ sà. ó ti dà. ó wọ́ ọ̀tí ẹ̀ Ìjẹ̀bú òrìgbà. Ìjẹ̀bú òrìgbà. Ìjẹ̀bú òrìgbà. Ìjẹ̀bú ọlọ́pọ̀lọ́ fún pé èè má jọba. táwọn sì lè jọba ẹni. táwùtù èlè jọba látílẹ̀ èkó ti tẹ̀lé ṣé àwọn ọmọ gáràjì ló máa wà láàfin ni. kò sí tójú òrìrì kí ló ti ń ṣẹlẹ̀. àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ká sọ pé wọ́n lè jẹ ní oko Èkìtì ní tí Ìjẹ̀bú ti wà. ńgbà Fáráò jọba níjó ní àwọn bíi tiẹ̀ náà ló wà nínú ààfin ẹ̀. tóun náà bá jọba ó ti kù sí ọwọ́ ẹ̀yìn Ìjẹ̀bú báyìí. ó wá jẹ́ ìlú tó ti lè ṣe kì í ṣe bí Ìjẹ̀bú ọlọ́pọlọ pípé wà ní Jẹ̀bú ọ̀jọ̀gbọ́n ló wà ní Jẹ̀bú bí pòfẹ́sọ̀ ṣe pọ̀ jù Nàìjíríà ṣé mo pé Jẹ̀bú nìkan lọ́lọ́run fi ṣe lórí mo lè pòfẹ́sọ̀ tó wà lókè ní Èkìtì ni kò sẹ́ńtì pòfẹ́sọ̀ tó wọ́n recognize ogun pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká worldwide ọkọ̀ oṣù àjànàkú mà ní nǹkan tó ń pè ní Jẹ̀bú nìyẹn Awólọ́wọ̀ Ọlọ́run fàyọ láti Jẹ̀bú ni Ọ̀ṣínbàjò ó fàyọ Díyà ó fàyọ ní Jẹ̀bú kan náà mélòó la fẹ́ sọ àwọn ministers àwọn kìíní kan fún ọmọ kan tí tó máa wo yẹn bẹ́ẹ̀ ni pé lọ́nkọ́ ló dáa. ọmọ tó ń gbọ́mọ wá fún ní pati tó ń gba ọmọ tó ń kílèmù ọmọ ní pati. ìyàwó àjọba àlù. ó ń kílèmù ọmọ ní pati. ọmọ àṣìbánu oní tíátà tó fún lóyún ọmọ 10 years. ṣèbí ìlọrin pati ló ti gba ọmọ. pati ló ti kílèmù. máa ti ìbọ̀ wálé. ẹgbẹ́ kun àwa ò lè gbà peter oṣù kó jọba nílùú tiwa. ọlọ́pọlọ pípé ló ń jọba ń Jẹ̀bú. onílàákàyè olóye kì í ṣe yọ̀bọ̀yọ̀bọ̀n. ẹnìkan sọ̀rọ̀ kan wọ́n ní wọ́n fọ́ létí ń patí odindi kìíní jẹ́ ẹ̀lú àjọba. ó ṣe kí ni ní patí. ní sọ̀lọ̀ ẹni yẹn wọ́n lọ gbé owó dání wọ́n wà ní lórí social media lọ́wọ́lọ́wọ́ báyìí ó ná 1,000 fún Wàsíù wọ́n ní òwákì ẹni tó tẹ̀lé ìyẹn wá sọ ní pé kó kúrò ńbẹ̀ nígbà tí ò bá ti tì bí ẹ̀ ṣe fún nígbà tí ò ṣe fún ẹnìyẹn ní 14 nìyẹn. ó wà lórí social media máa fẹ́ǹdì ẹ̀ sí yóò sọra báyìí pàǹpàpàǹpà báyìí
ó ní òun ò ṣẹ̀jẹ̀ kó jìnnà ó ní bó ṣe fún padà lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn òun àti máìkì wọ̀ ó ní bó ṣe lọ kó àwọn OPC nìyẹn nígbà tó wọ́n á di wọn sọ pé